ṣògo ṣọ́ni kiri ẹnu aráyé lè àfi k'Ẹlẹ́dùmarè ta ni lọ́wọ́ ẹni tá ọ̀ṣọ́ tó ń lépa ẹni kiri. Èdùmàrè gbà mí lọ́wọ́ alórígbìn ènìyàn Olúwa máa ṣọ́ mi. Kábíyèsí Elédùmarè ọba mi Aláwùrábí Ọlọ́run ọba mi ìbà kábíyèsí o ọba mi tó lè ní ọba mi tó lànà ọba mi tó lọ́jọ́ gbogbo ọba tí ń pa wá mọ́ lójoojúmọ́ ọba tí ń fagbára rẹ̀ pòtẹ́ẹ̀tì wa ta lè mí Ọlọ́run ọba ni. òun ló lórí alárùká ọmọ aráyé ẹni agbójú okùn yóò jẹ ẹni àgbà àwọn afojúfẹ́ni má fọkàn fẹ́ni àníkàn kí wà lẹ́yìn o ẹ̀dùn ló fi sọ́wọ́ àníkàn fẹ́ wà lójú o ata ló fi sẹ́nu àfi k'Ẹlẹ́dùmarè bá ní lọ́wọ́ wọn aráyé burú wọn. òun ṣe ni ó tún gbà mí kí la ó ti ṣe yìí sí o. àlọ́ lọ́wọ́ ọba mi lèmi ó máa fi ìbà fún. Síkírù Àyìndé ọmọ Adékọ́lá lèmi jẹ́. àwọn olólùfẹ́ mi wọ́n máa pè mí lálùjọ. omi ẹ̀kọ́ ni. Olúwa máa ṣọ́ mi. mo ṣe bá gbogbo pèdèpèdè àti gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ káàkiri gbogbo àgbálá ayé o. mo ṣe bẹ̀yìn ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi tẹ́ ẹ ti ń sọ kémi Síkírù ọmọ Adékọ́lá tó máa sọ. ẹ wo ètò alálùbáríkà ìrírí ayé ètò ní ó tún bẹ̀rẹ̀ nìyẹn abalẹ̀ lásàlẹ̀ ètò ní afọlọ́wọ́n bá mi síwájú torí pé òun lọ bọ̀ wọn bá. ilà ó ti ṣe yìí sí o. Olúwa máa ṣọ́ mi. bàbá máa ṣọ́ mi. mo ti ní fún aláwọ̀ ṣọ́. aráyé burú ẹni aráyé lọ́wọ́. ká ọmọ Ádámọ̀ àfibí ṣe Oloore. orí yẹyẹ ni mo rí ẹ̀ṣẹ̀ yóò pọ̀ tá kó lọ́rùn máa ṣọ́ ní lọ́wọ́ ìṣọ́ṣọ́ tó ń ṣọ́ ní kiri. ẹnu aráyé lè àfi k'Ẹlẹ́dùmarè bá ní lọ́wọ́ ẹni tá ọ̀ṣọ́ tó ń lépa ẹni kiri. Èdùmàrè gbà mí lọ́wọ́ alórígbìn ènìyàn Olúwa máa ṣọ́ mi. mo ti di fún Ọlọ́run ṣọ́ lọ́wọ́ alárùká ọmọ Ádámọ̀ àfibí ṣe Oloore. ẹ̀ka alẹ́ nílùú Nàìjíríà ẹ̀ka àsán l'Amẹ́ríkà mo kí yín gbogbo bíkíbi tẹ́ ẹ bá wà ẹ kú dédé àsìkò yìí o. ọmọ ilé Síkírù Àyìndé ọmọ Adékọ́lá ẹ bọ̀rọ̀ ọmọ tó ń gbórí social media àdún yànmùyànmù àwa náà kọ́ Ọlọ́run ọba mi ní ìrírí ayé lètò alálùbáríkà tọ́lọ́run ọba mi yọ́nú sí níbi tá a ti máa sọ gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lórí social media àtọwọ́ ọ̀rọ̀ tó bá ń ṣẹlẹ̀ káàkiri èyí tó bá ń dé tí ìgbọ́ wa tá a ṣèwádìí tá a rí pò tọ́ ni a gbé wá fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà a fi kọ́gbọ́n ni torí pé ilé ayé tá a wà yìí ó dá ká máa kọ́gbọ́n. òun ṣe ni ó tún gbà mí kí la ó ti ṣe yìí sí o. Olúwa máa ṣọ́ mi. mo ti di fún Ọlọ́run. gbogbo ẹ̀yin ìyá tẹ̀ ń wò wá ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin olólùfẹ́ Síkírù Àyìndé ọmọ Adékọ́lá ẹ bá mi ṣí ètò tòní dáadáa torí wípé tẹ́tí bá gbọ́ ó yẹ kó tún gbọ́ bí left and right lọ̀rọ̀ lé ayé Ọlọ́run ọba mi dé sí méjì ó dójú méjì ó dẹnu méjì ó dé apá méjì ó dẹ́sẹ̀ méjì torí pé Ọlọ́run ọba mi tó dókè òun ló dálẹ̀ ó nídìí tọ́lọ́run ọba mi ṣe ṣe ní méjì méjì. ìgbín dání wọ́n sọ̀rọ̀ àná ti bá mi kójúmọ́ tó mọ́ wọ́n bá rí wọ́n tún ṣojú ayé àfi k'Ẹlẹ́dùmarè bá ní lọ́wọ́ ẹni tá ọ̀ṣọ́ tó ń lépa ẹni kí. àlọ́rọ̀ tòní yóò dá lórí Muyideen Agbala Gabriel ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí ètò yìí dáadáa torí pé ilé ayé tá a wà ogun ni o. ní ó tún gbà mí kí la ó ti ṣe yìí sí o. Olúwa máa
ẹ bá ń pe arákùnrin tó ń pè ní Muyideen yìí ẹni kó wá gbọ́rọ̀ làákàyè ẹni kó wá gbọ́rọ̀ ìṣítí torí pé ilé ayé tá a wà yìí ohun táyé bá sọ wọ́n dà òun náà fi bú yín bó bá dọ̀la ilé ayé gbọgbọ́n o tó bá ń tiẹ̀ tó bá ń sà ẹ́ tó bá ní wọ́n ló wà ń bẹ̀ Muyideen fọgbọ́n sí i ilé ayé gba jẹ́jẹ́ ilé ayé gbàyọ́ jẹ Muyideen súnmọ́ bí a mọ̀ pé ẹ̀gbọ́n ló jẹ́ sírú àwa yìí torí pé ó ju àwa lọ àmọ́ ẹ wò ó kò sẹ́ńtọ́lọ́wọ́n ọba mi ò lè lò níbi ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba mi dá wa pé ká sọ̀rọ̀ jura wa lọ àgbékalẹ̀ ọ̀rọ̀ jura wọn lọ amọ̀rọ̀ gbọ́ jura wọn lọ. Brother Muyideen Agbala Gabriel ìwọ mo fẹ́ bá sọ̀rọ̀ lónìí jọ̀ọ́ listen tẹ́tí kó o gbọ́ mi dáadáa torí pé ilé ayé tá a wà yìí ilé ayé ewu. Brother Muyideen mo fẹ́ jẹ́ kó o rántí ọjọ́ kan ọjọ́ tójú ń pọ́n ọjọ́ tí yà ń jẹ́ ọjọ́ tó yẹ ò dá ọmọ ọjọ́ tí wọ́n gan ò tí ì ṣàwárí ara rẹ tó ò tí ì mọ̀ nǹkan tó máa dà nínú ayé ìjọ tí wọ́n gan ń lọ tó ń ta kásájà tó ń wo pé àìní ọjọ́ máa wá kí ni jẹ tí ò séèyàn kankan tó bá ẹ dárò. Àní Muyideen ni mò ń bá wí lórí ètò tòní wá gbọ́ dáadáa wọ́n ní tá a bá wí ká tún bá tọ̀hún wí Muyideen ìwọ lọ̀rọ̀ tèmi bá wí mo fẹ́ jẹ́ kó o lísìn kó o gbé tó o tòní. Ó yà mí lẹ́nu àyà mi jẹ́ gbàgbàgbàgbàgbà ilé ayé tá a wà yẹ wúdí o kò sí bó o ṣe bá rìn máa ṣọ́ra àwọn kan lè máa hẹ́ẹ̀lì yẹ àwọn kan lè máa kí ẹ wọ́n lè máa ní baba kẹ́ ẹ pẹ́ o àmọ́ wéèjì yẹn ta lórí nobody. Ọ̀rẹ́ méjì máa ń jà ọmọ ìyá méjì ń jà bàbá àtọmọ máa ń jà ìyẹn ò ní ká má dájọ́ síbi tó yẹ kẹjọ́ dá sí òótọ́ ni wípé mistake kékeré tí alàgbà Gabriel ṣe ó kù díẹ̀ káàtó àmọ́ kò sẹ́dá tí ò lè ṣe mistake Ọlọ́run ọba mi nìkan ni ọba tí ò lè ṣe mistake. Olúwa máa ṣọ́ mi mo ti ní fọlọ́run ṣọ́. Téèyàn bá nífẹ̀ẹ́ èèyàn jù nígbà míì yóò máa ṣìwàwù sẹ́ni tó nífẹ̀ẹ́ sí torí a máa rò pé ó yẹ kó o ṣe dáadáa ní gbogbo ìgbà. Muyideen kí ló dé tó wá ń wúrú wà báyìí nígbà tí mo rò sọ́tún tí mo tún rò sósì ọ̀rọ̀ náà ní agbára. Alàgbà Gabriel bàbá yìí alàgbà yìí ó lè máa wò wípé Muyideen ni bóun ṣe láìkí ẹ̀ tó kí ló tó ń ṣe báyìí kí ló tó ń ṣe tọ̀hún àwọ̀ ká tún kọ̀ǹtínú ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká gbé sókè lọ́hùn ká dẹ́ka ìpolówó ọjà wa torí pé ìpolówó òun làgùn mú owó mò ń bọ̀ wá. Golden Eden Cosmetics is your #1 cosmetic products manufacturer and dealer in all kinds of skin products. Now, hurry up and visit Golden Eden Cosmetics today at our office, which is situated at number 6 Akinyele Close off Oremeji Street by Bayo Hospital, Obawole Ifako-Ijayi, Local Government, Lagos State, Nigeria. For more enquiries, skincare consultations, and to place order, visit our Instagram page via our Instagram handle GEC_cosmetics or our Facebook page via our Facebook handle, which is GEC Cosmetics. Please call our office line on 081-016-92969 or message us on WhatsApp via our WhatsApp numbers +447-979-260-453 or 081-016-92969 or 070-492-12777. Golden Eden Cosmetics, your #1 cosmetic product you can trust. Ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn ètò ìrírí ayé tòní alàgbà Muyideen ẹ̀gbọ́n Muyideen ẹ lísìn kẹ́ ẹ wá gbọ́rọ̀ kàyéfì lórí ètò yìí nítòótọ́ alàgbà Gabriel wọ́n fẹ́ mẹ́ra wọn sọ wọ́n lọ́wọ́ mú ẹgbà ọ̀wọ́n bá yín wí àmọ́ ẹ jẹ́ ká àtúwò dáadáa onídàkejì ọmọ tá a bá wí ọmọ tá a bá ń bá sọ̀rọ̀ ó lè jẹ́rú ọmọ báyìí lọ́mọ tá a nífẹ̀ẹ́ jù àbẹ́ ògbọ́n mi gbogbo àgbáyé ti wá jáde wọ́n sọ̀rọ̀ wọ́n ní alàgbà Gabriel irú
ìwà tó wù yìí wọ́n ló kù díẹ̀ káàtó àmọ́ gẹ́gẹ́ bí òjíṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tó lọ́wọ́ ọba mi fi ṣe ìran alàgbà ìrẹ́ra rẹ̀ wálẹ̀ dáadáa ó kọ́mẹ̀ntì sórí péèjì rẹ̀ wípé ẹlẹ́ran ara lòun o kò sẹ́ni tí ò lè ṣe mistake àti wípé kí Muyideen foríjì òun ìfẹ́ tóun ní sí ni àmọ́ n tó yà mí lẹ́nu rèé o ilé ayé tá a wà yìí ẹ ò gbà tí alàgbà Gabriel tó pàdé arákùnrin Muyideen yìí ẹ rí wípé gbogbo ayé ò mọ̀ wọn ò mọ Muyideen níbì kankan mo sọ lórí ètò lánàá wípé sábàbí lọ̀rọ̀ ilé ayé tá a wà yìí o ó ṣeé ṣe tí alàgbà Gabriel tí ò bá Muyideen kí gbogbo ayé máa mọ̀ tó ń jẹ́ Muyideen dèní ṣàrílẹ̀ ayé tá a wà yìí aláàánú wa ẹni tí ó ṣe wá láàánú pẹ̀lú sábàbí ni o ẹ gbọ́ pẹ̀lú sábàbí ni pẹ̀lú sábàbí lọ̀rọ̀ lé ayé kí Muyideen wá ro gbogbo àǹfààní àtòhun rere tó ti jáde látọ̀dọ̀ Àgbàlá Gabriel kó má jẹ́ kí aráyé ti òun o torí mo rí wípé àwọn kan ti lọ opportunity ọ̀rọ̀ yìí wọ́n ti wọnú Muyideen báyìí wọ́n ti rí Muyideen gẹ́gẹ́ bí ATM ògùn owó orí Facebook ọlọ́wọ́n ọba mi ìbà rẹ o kábíyèsí Elédùmarè ọba mi tó láyé ọmọ kan ti lọ ń kùn sí Muyideen létí pé Muyideen superstar ni ẹ ìlú mọ̀ọ́ká ni ẹ ayé máa ń fẹ́ràn rẹ̀ àmọ́ wọn tó ń sọrú ọ̀rọ̀ yìí wọn mọ̀ wípé nígbà míì orí ọ̀fẹ́ téèyàn ń bá rìn nígbà míì máa ń boost ògo tó ti kú Muyideen ń bẹ nínú ayé lánàá àgbọ̀n Muyideen ògbónlé àlùbáríkà tó wà lára Àgbàlá Gabriel ló boost ògo tó wà nínú ayé Muyideen tó ti kú tó wá jí gbogbo àwọn tó ń pe Muyideen pé wọ́n rẹ̀ jẹ́ ni o wọ́n fẹ́ gbá ẹni o alàgbà Gabriel fẹ́ ṣe gbá fẹ́ ṣe tàdé ayé o ẹ mà sáré lọ open TikTok fún Muyideen ni ọ̀rọ̀ tí ò tí ì pọ́sẹ̀ kan ọmọ ènìyàn ọmọ àdàríwòrùn. ó ń ṣe mí ó tún bà mí kí la ó ti ṣe yìí sí o. Olúwa máa ṣọ́ mi bàbá máa ṣọ́ mi mo ti di fọlọ́run ṣọ́. aráyé burú ẹni aráyé lọ́wọ́ ká ọmọ Ádámù àfi bí ṣe olóore. orí yẹyẹ ni mo rí ẹ̀ṣẹ̀ ló pọ̀ ta kó lọ́run máa ṣọ́ ní lọ́wọ́ ṣọ́ọ̀ṣù tó ń ṣọ́ ní kiri ẹni aráyé lè ẹni aráyé lè ẹ̀yin ayé ẹ̀ mà kálẹ̀ ẹ̀ mà burú ẹ̀ mà dájú ṣé ẹ ti ń retí wípé kí Muyideen kó fún àtàlàgbà Gabriel kọjá ní ọ̀rọ̀ yìí mà tójú sú mi láàrin ọjọ́ wo sọ́jọ́ wo ẹ ti sáré kí Muyideen mọ́lẹ́ lórí TikTok ó yá wá lọ máa jáwó fún wa ó yá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ ó yá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ tọwọ́ bọ̀wọ́ ọpọlọ wọ́n fẹ́ tọwọ́ bọ ọpọlọ Muyideen wọ́n fẹ́ ní pé máa sọ̀rọ̀ Muyideen ronú rẹ wò ayé lè má jẹ́ káráyé kọjú ìjà sí ìwọ àtàláàánú rẹ alàgbà Gabriel aláàánú rẹ ló jẹ́ olùrànlọ́wọ́ ló jẹ́ nínú ayé rẹ wò ó ní sábàbí ire nínú ayé rẹ ni ẹni tí Muyideen bá tiẹ̀ tó bá tiẹ̀ ṣiṣẹ́ tó gba ayé rẹ fi bú jáde nìhun. fẹ́ni má fọkàn fẹ́ni a ní kó kí wọ́n lẹ́yìn o ìdúró fi sọ́wọ́. arákùnrin Muyideen wọn ò ní bẹ́ẹ̀ sọ̀tọ̀ ọ̀rọ̀ torí pé wọ́n fẹ́ fi ẹ́ pawó ni wọn ò ní bẹ́ẹ̀ sọ̀tọ̀ ọ̀rọ̀
torí pọ́ fẹ́ gbé ẹ lọ sórí TikTok kó wá máa já tap ẹ fún arrows ẹ bó láyọ̀ fún wa ọmọ ẹ̀dá àdámọ̀ wọ́n máa ń take opportunity kan wọ́n bá rí i pé ògiri kan ti fọ́ wọ́n wá kó wọn láǹgbá abàmì wọ́n á kó wọ́n á ní kó lọ dábẹ̀rù torí nǹkan tó wọ́n fẹ́ jẹ. arákùnrin Muyideen wò dáadáa o wò dáadáa. mo gbọ́ ọ̀kan lẹ́nu Muyideen lánàá ẹ̀rọ ayé bà mí o mo rò wípé ọmọ ẹ̀dá àdámọ̀ ẹ̀tún ti ń tọwọ́ bọ ọpọlọ Muyideen ni. mo kí yín gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì lórí ètò yìí ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ kò ní bàjẹ́ fún yín o aráyé ò ní dojú ọ̀ ní dájà sílẹ̀ láàrin èyàn àtàláàánú yín olóore yín ẹni táyé ń rí mọ́ yín táyé fi ń fẹ́ yín ọmọ ènìyàn ní dá wàhálà sáàrin ẹ̀yin méjèèjì. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì lábẹ́ kọ́mẹ́ǹt section kò ní bàjẹ́ fún yín o. Olúwa máa ṣọ́ mi mo ti di fún Ọlọ́run ṣọ́ lọ́wọ́ alárùnká ọmọ Ádámù àfibí ṣòlò. ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu arákùnrin Muyideen lánàá mo gbọ́ ọ̀rọ̀ ọ̀hún lórí TikTok tí wọ́n gbé kámẹ́rà sí lójú. ọ̀rọ̀ náà jọ̀rọ̀ tó ní agbára ó ní agbára. Muyideen ní olówó náà òun ṣàgídí olówó ń bá ọ wí òun wá rùnkì tánìtánìkà níwájú olówó. lẹ́yìn eléyìí ó wá ní kò ń ṣe pé òun ò lọ́rọ̀ tó wọ́n sọ o àmọ́ ọ̀rọ̀ wà lọ́jọ́ iwájú. arákùnrin Muyideen ọ̀rọ̀ wo ló fẹ́ sọ ọ̀rọ̀ wo ló wà lẹ́nu rẹ̀ mo gbọ́ pé èèyàn ní Muyideen lọ́rọ̀ tó fẹ́ sọ ẹ̀jẹ̀ sọ ẹ̀yin tí a wá ní kí Muyideen sọ̀rọ̀ yìí nígbà tí arákùnrin yìí tó ń ta kásájà nínú odò ìwé mú yín ló rántí rẹ̀. tá a bá sọ pé Muyideen àwọn èèyàn ló ṣàánú ẹ̀ àwọn èèyàn ló ẹ̀pọ̀ ẹ̀ àmọ́ ẹ rántí wípé alàgbà Gabriel ti bẹ̀rẹ̀ foundation rẹ̀ kò ń ṣọdún kan kò ń ṣọdún méjì kó tó pàdé arákùnrin tó ń pè ní Muyideen yìí. ẹ jẹ́ àmàrò dáadáa o ẹ jẹ́ àmàrò dáadáa lágbájá ṣe mistake ọ̀tọ̀ nìyẹn o lágbájá yìí ṣe nǹkan báyìí kò yẹ kó ṣe ọ̀tọ̀ nìyẹn o. arákùnrin Muyideen èèyàn máa ń mọrú ọ̀rọ̀ tó yẹ kí èèyàn sọ sáláàánú èèyàn. àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá wọ́n ní kéèyàn ṣe ìwádìí ọ̀rọ̀ dáadáa tó o bá ṣe ìwádìí ọ̀rọ̀ òtítọ́ ọbẹ̀ gbámú o má jẹ́ ó jábọ́ kó o tó sọ wípé àní mo ní lágbájá ń ṣe kinní kan. nínú àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu arákùnrin Muyideen yìí tá a bá nítorí pé wọ́n ń bá ọ wí wọ́n ṣe mistake wọ́n nà rẹ́ àmọ́ rántí ìjọ tó jẹ́ wípé nínú ó ti ọjọ́ tó yẹ pé ìwọ àti alàgbà Gabriel ẹjọ́ ń dọ̀wẹ́kẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá ọmọ bàbá. àmọ́ àtẹ́mi fẹ́ gbà Muyideen rẹ̀ o ayé fẹ́ rí wọ́n ni wọ́n rí ẹ gẹ́gẹ́ bí nǹkan tó lè jáwọ́ fún wọn lọ́wọ́lọ́wọ́ báyìí. Muyideen gbogbo àwọn tó ń sáré wá bá ẹ lásìkò yìí tó ní kó o sọ̀rọ̀ wọ́n fẹ́ lù ẹ́ ní tó bá lù ẹ́ tán wọ́n á já ẹ kalẹ̀. ariwo ìjà tó fẹ́ fi mówó lára rẹ̀ tó bá rówó ọ̀hún tán wọ́n á já ẹ kalẹ̀. alàgbà Gabriel ti ṣe nǹkan tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí ẹni tó lọ́wọ́n ọba mi pè. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n á ló jẹ̀bi aṣorí kùkú pòun ò jẹ̀bi.
tálàgbà Gabriel bá wá táàpù sọ́ndà péjì rẹ̀ wípé mistake ni o kárákùnrin Muyideen kárákùnrin yìí kò foríjì òun. Fídíò tí mo expect lọ́wọ́ Muyideen lọ́wọ́lọ́wọ́ báyìí ni wípé kóun náà bẹ alàgbà Gabriel pé ẹ má bínú o ìṣòro tó díjà lẹ̀. kó gbé kámẹ́rà kó gbọ́dọ̀ alàgbà Gabriel lọ kó bẹ alàgbà Gabriel yìí pé pásítọ̀ wa báyìí dáàdì wa lẹ máa ń pè é ẹ lè pè ní dáàdì wa pásítọ̀ wa ẹ má bínú o. torí pé ilé ayé tá a wà yìí ẹni tó bá ṣe sábà bí oríire ẹni láyé kò ń ṣe ní àrífín ẹ gbọ́ ẹni tó bá ṣe sábà bí oríire ẹni láyé kì í ṣe ní ẹ̀tẹ́ kì í ṣe ní àbùkù. alàgbà Gabriel ẹ má bínú mọ́ torí oríṣiríṣi ọ̀rọ̀ ni ó máa jáde lẹ́yìn ọ̀rọ̀ yìí. gbogbo ọ̀rọ̀ tó bá wùn kó sọ ẹ má sọ̀rọ̀ o kẹ́ ẹ dákẹ́jẹ́ kẹ́ ẹ máa wò wọ́n. àmọ́ aṣarákùnrin Muyideen ní láǹfààní tó bá lọ bá pásítọ̀ rẹ̀ yìí pé ẹni tó ṣẹ̀ ẹ́ ní kó ṣe sọ̀rí ó wá ti ṣe ẹ gbọ́ tí Saheed Òṣùpá ni wọ́n ní ẹni tó ṣẹ̀ ẹ́ ní kó ṣe sọ̀rí tó bá ti ṣe ó ti tọ́ ni gbàmígbàmí ilé yan ń gba àyìngbà mẹ́sẹ̀mẹ́rò ẹni òyìnbó bá fẹ́ràn ló máa ń sọ̀sà tì mọ́lé tó bá ti wá sóbà ó máa kúrò láti mọ́lé àfàìwá sóbà ó máa pẹ́ ẹlẹ́wọ̀n bí ọbọ̀. ẹ gbọ́ ẹ lọ bá alàgbà yín kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ sí ṣe tẹ́lẹ̀. àwọn àgbàlagbà tí wọ́n gbọ́rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin alàgbà Gabriel àti Muyideen yìí kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀. tẹ́ ẹ bá wo sàkún ọ̀rọ̀ yìí dáadáa ẹ rí wípé láti bí ọjọ́ mélòó kan alàgbà Muyideen kò ń lọ pẹ̀lú wọn lọ síbi prógámù dáadáa bíi ti tẹ́lẹ̀. àárín yẹn ojú olówó ọba mi nìkan ló tó báyé wọn ń bá alàgbà Muyideen sọ̀rọ̀ tí ò gbọ́. báwọn ló jẹ́ kí ló máa bí alàgbà Gabriel wípé ẹni tí mo nífẹ̀ẹ́ sí tó wá ń wùwà báyìí àmọ́ mo rí wípé ọmọ èèyàn ti sá sábẹ́ kọ̀rọ̀ ó fẹ́ lo Muyideen ní. mi ò sọ pé kí Muyideen má gba freedom o mi ò sọ pé kó má gba freedom àmọ́ má torí pé o fẹ́ gba freedom kó fojú olórí rẹ̀ gúngi. àǹtí Mojí rèé. Báyọ̀ báwo ni. àǹtí Mojí ijó ìgangan lẹ bẹ̀rẹ̀ content mo ní àti pàdé yín lórí Facebook, Instagram àti TikTok pàápàá jùlọ àti lórí YouTube yìí ẹ jọ̀ọ́ ẹ fọ̀nà èmi náà. Báyọ̀ ọ̀rẹ́ mi àǹtí Mojí ò lè fọ̀nà hàn èmi nìkan ni mo lè sọ bó ṣe ń lọ ṣọ́ra àǹtí Mojí tó ń wò yẹn ilé iṣẹ́ alálùbáríkà kan lọ́bàdàn pọ̀ ilé iṣẹ́ àlùjọ FM àwọn tó ń bá ní ṣe Facebook followers, Instagram, YouTube àti like àti comment àwọn nìkan ló lè bẹ́ẹ̀ ṣe Báyọ̀ àti wípé ṣé o ti gbọ́ pé kí ni àwọn òyìnbó aláwọ̀ funfun wọ́n mà ti monetize Facebook ní Nàìjíríà gbogbo ọmọ Nàìjíríà pátápátá ẹ kú oríire o àwọn tó mọ̀nà ilé iṣẹ́ àlùjọ FM àwọn lọ́rọ́ tìkẹ́tìkẹ́ lọ bá Báyọ̀ tètè kàn sí wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08028394626 lẹ́ẹ̀kan sí 08028394626 lórí WhatsApp number báwọn sọ̀rọ̀ lónìí kí wọn náà dún ní followers àti pé gbogbo wa láàjọ là lásìkò yìí. ìrèké. bọ̀dá mi ìyàwó yìí máa ń fà ìlẹ́nu ọjọ́ mẹ́ta yìí báwo lẹ ṣe ṣe kí
làṣírí ẹwà ìyàwó yín ẹ sọ fún mi kémi náà sọ fún ìyàwó mi. bàbá ọkọ mi ẹ má dààmú ara yín jìnnà iléeṣẹ́ Golden Eden Cosmetics làṣírí ẹwà mi. ẹ wo ibẹ̀ ni mo ti ra whitening face cream, whitening body lotion, whitening body scrub àti whitening bathing soap. ṣẹ̀rí ìyàwó yín adúmáadán yẹn àwọn náà máa nílò hot chocolate body lotion, hot chocolate face cream, hot chocolate scrub àti hot chocolate bathing soap. ṣé caramel skin kit lẹ́fẹ́ ni tàbí student whitening kit wọ́n ń tà. wọ́n máa ń ṣe steam bath, manicure, pedicure. wọ́n tún máa ń ṣe àtúnṣe àwọ̀ ara látàrí jàǹbá tí kẹ́míkà ti ṣe sí ara. iléeṣẹ́ wọn wà ní ọ̀rẹ́ méjì street ọbáwọlé by bayo hospital akínyẹlé close number 6 ìfàkọ̀jayé local government nílé èkó. whatsapp number wọn ni +447979260453 tàbí 09163201327. ẹ wò wọ́n lórí instagram handle wọn @gec_cosmetics. wọ́n tún wà lórí facebook GEC Cosmetics. GEC Cosmetics ọ̀gá ni bàbá. Golden Eden Cosmetics. Beauty is in the skin. To maintain a natural elder glow, you need to start your day with a good skincare routine because beauty is about being comfortable in your own skin, and that is why you need Golden Eden Cosmetics. Flawless skin starts with a flawless skincare, which is why you need Golden Eden skin products which are NAFDAC approved, 100% purely organic, carefully formulated to gently treat and prevent cellular discoloration with no exposure to harmful cancer-causing chemicals in our cosmetics and cleaning agents. Amongst our transformative skin products and services, which comprises of active ingredients for unparalleled skin brightening and hot chocolate skin balance with no negative side effects, is Body Glow Cream, Super Half Cast Whitening Cream, Face and Body Scrub. More so, Golden Eden Knuckle Treatment Cream deals with removal of stubborn knuckle dark spots, sunburns, wrinkles. Discover the miracle of crystal clear Golden Eden facial cream products that eliminates the appearance of pimples, rejuvenates and renew aging skin, and restore skin radiance, such as Anti-Pimples Face Cream, Half Cast Whitening Full Kits, Body Wash and Whitening Cream. Do you know your hands and legs age as fast as your face does? When we neglect our hands and legs, we leave them open to dehydration and pigmentation. So you need Golden Eden Pedicure, Manicure Cosmetics and waxing for hair removal with no chances of irritation and skin damage. So you see, Golden Eden Cosmetics is your #1 cosmetic products manufacturer and dealer in all kinds of skin products. Now hurry up and visit Golden Eden Cosmetics today at our office, which is situated at number 6 Akinyele Close off Oremeji Street by Bayo Hospital, Obawole Ifako-Ijayi, Local Government, Lagos State, Nigeria. For more enquiries, skincare consultations, and to place order, visit our Instagram page via our Instagram handle GEC_Cosmetics or our Facebook page via our Facebook handle, which is GEC Cosmetics. Please call our office line on 081-016-92969 or message us on WhatsApp via our WhatsApp numbers +447-979-260-453 or 081-016-92969 or 070-492-12777. Golden Eden Cosmetics, your #1 cosmetic product you can trust. ó ń ṣe ní ó tún tà mí kí la ti ṣe yìí sí o. olúwa máa ṣọ́ mi, bàbá máa ṣọ́ mi, mo fi ní fàlà òṣà. aráyé burú ẹni aráyé lọ́wọ́ ká ọmọ Ádámù àfibíṣẹ́ Olóore. oníyẹyẹ ni mo rí ọmọ ẹ̀ṣẹ̀ ló pọ̀ tá kó lọ́rùn máa ṣọ́ ní ọ̀rọ̀ ìṣọ́ọ̀ṣì tó ṣọ́ ní kí ẹni aráyé lọ́wọ́. àní sábà bí lóríire láyé gbogbo ẹ̀dá tó bá ti gòkè ọ̀la tó rọra máa ṣe torí pé ilé ayé gbẹ̀gẹ́ àwọn kan wà níbì kan àwọn náà ti ń gbìyànjú láti débi ọ̀la wọ́n ń sapá wọ́n ń gbìyànjú kádàrá wọn ò rọ̀ mọ́ ni wọ́n wá ti wá gbà wọ́n tún wá gbìyànjú mọ́ tó bá wá rẹ̀ ń tó là tó bá ṣe mistake bíi kó tìṣubúkú bíi kó jábọ́ ni àmọ́ irú ẹ̀dá bẹ́ẹ̀ kó máa rántí wípé gbogbo nǹkan láyé pẹ̀lẹ́sàn ni tẹ́ ẹ bá lọ́rùn lẹ́ẹ̀tì jèrè tẹ́ ẹ bá wá jèrè ìwà yín nínú ayé ńkọ́ wo ó bímọ ò bímọ yín ò ní kó o má jèrè ìwà rẹ ọmọ ìyá mi gbìyànjú kó o ṣe dáadáa. ẹ̀wà wẹ̀ ni àfọlọ́lọ́ òun ló lórí alárùká ọmọ aráyé ẹ̀yìn ẹgbẹ́ ìfẹ́ tó ń báyàn lò ẹ̀yìn ẹgbà jẹ́kó jẹ́ ìfẹ́ nù tiẹ̀ ni fọkàn
tó bá ti mọ́ tó o bá wá ń wù ú tó o bá ń wù ú sínú rẹ bá ti mọ́ sẹ́ni tó o bá rìn àbùṣe mà ti bùṣe. ọmọ ìyá mi ó máa parọ́ mọ́yàn ó máa parọ́ ó tún máa búra ó máa ṣépè ké balọ̀balọ̀ àbọ̀ ń bọ̀ o. ó ń ṣe ni ó tún gbà mí kí la ó ti ṣe yìí sí o. olúwa máa ṣọ́ mi mo ti di fún ọlọ́run ṣá. gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ọjà tọ́lọ́jà bá ti gbé kalẹ̀ lẹ́yìn máa ń fẹ́ jí gbé ògo tọ́lọ́gbò bá ti sọdọ̀ ògo lẹ máa ń fẹ́ jí sọ́dọ̀ ẹ ṣọ́ra ṣe o. báwo alárùn ká ọmọ ajá mọ́ àfi ṣòro náà. ẹ̀rí Muyideen lánàá alàgbà Gabriel lọ́lọ́wọ́n bá mi fi ṣe sábàbí oríire rẹ̀ tó ti wá tán náà nìyẹn lọ́rọ̀ ọ̀hún ti wá tán nìyẹn alàgbà Gabriel lọ tiẹ̀ lọ́tọ̀ Muyideen yóò lọ tiẹ̀ lọ́tọ̀ àmọ́ Muyideen rántí wípé tó o bá fi rú ìwà yìí tó o bá fi kúrò lọ́dọ̀ alàgbà Gabriel ìyẹn ò ní kálàgbà Gabriel má jẹ́ alàgbà Gabriel mọ́ ìyẹn ò ní pọ̀ wọ́n tó ń ṣàánú lọ́dọ̀ alàgbà Gabriel ìyẹn ò ní kọ́ má ṣàánú mọ́ o. ẹni kan fẹ́ràn lójú o ata ló fi sẹ́nu àfi kélédùn máa rí bá mi lọ́wọ́ wọn. Princess Adémọ́lá Adéoyè kí ó tún gbà ok Prince kí la ó ti ṣe. mo ti máa ń gbé lórúkọ yìí mi ìwò dáadáa ní ṣe Prince o. mo ti di fún Prince Adémọ́lá Adéoyè kò ní bàjẹ́ fún yín wọ́n ti wà ní wọ́n ń gbádùn ètò wa lọ́wọ́lọ́wọ́. báwo lè kó òjò ń rọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ nílùú Èkó báyìí òjò yẹn ti bẹ̀rẹ̀ ń ṣàfihàn tó bíi 5 hours báyìí ó múlẹ̀ gidi ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ bí sẹ́lónì mo kí yín o ó dọ̀ lọ́lọ́kùn òjò kan àdúgbò ẹlòmíì àsọ̀rọ̀ àná ti bá mi. lójú bá ti rọ̀ wọn ò ní rí mọ́tò wọlé. wọ́n ti ṣojú ayé. àwọn òbí ń gbìyànjú àwọn ìyá ń gbìyànjú lórí ọmọ gbogbo ẹ̀yin òbí tẹ̀ ń ṣe kòókòó jọ̀ọ́jọ́ lórí ọmọ tó bá dàsìkò kẹ́ ẹ jèrè ọwọ́ ọmọ yín ẹ ní dàwátì ẹni ẹlẹ́ni ò ní jèrè iṣẹ́ yín o gbogbo òbí ni mo sọ mi ò yọ o mi ò ṣá tó bá jẹ́wọ́ bàbá ló ń ṣe dáadáa lórí ọmọ ó jèrè lórí ọmọ rẹ̀ tó bá jẹ́wọ́ ìyá náà ló ń ṣe ó jèrè lórí ọmọ rẹ̀. Sista Bọ́sẹ̀ mo kí yín ẹ kú ọjọ́ mẹ́ta wọ́n ní àlùjọ báwo ni mo wà ókè mà mo kí yín o gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn ètò yìí ẹ jẹ́ á máa ṣe dáadáa torí èní kọ́ o torí ọ̀la ni. ó ń ṣe ni ó tún tà mí kí la ó ti. Brother Muyideen gbogbo àwọn tó ń gbé ẹ lásìkò yìí sórí tó fẹ́ ṣe fún ẹ yìí sórí yìí ò ní fèèdì ṣé wọn ní padà kàrùn bí lórí ayé rẹ ṣé wọn ní sọ pé ṣùgbọ́n ètò lọ́dọ̀ Àgbàlá Gabriel náà nìyẹn wò dáadáa kó o tó ṣe wò dáadáa kó o tó ṣe mí ò ní o má fà freedom o àmọ́ má sọ wípé wà Àgbàlá Gabriel ti tán náà ni ó ti tán náà ni kò tí ì tán eré ìwà níwájú fún ọ Muyideen àánú ìwà níwájú fún ọ àwọn tó nífẹ̀ẹ́ Alàgbà Gabriel wọ́n yìí nífẹ̀ẹ́ rẹ̀ wò dáadáa kó tó ṣe o tó bá kọ wájú sí ẹ tó bá kẹ̀yìn sí ẹ tó bá kù wọ nìkan wò dáadáa kó o tó ṣe o ọmọ 40 years ò bá ń ṣọmọdé wọ́n ní a full of 40 is a full forever ọlọ́run ò ní jẹ́ ká fúlù o. báwo ni àfòròlò òun ló lórí alárùká ọmọ aráyé ẹ̀yin agbójú okùn yóò jọ ẹni ẹgbà àwọn. Brother Muyideen ó máa gba kọ́ọ̀lù lẹ́nujọ́ mẹ́ta yìí ó ti ṣe wá rí ó máa gba kọ́ọ̀lù lóríṣiríṣi ó máa rán wọn tó máa ní má wọrí ọ̀hún á ṣe gbọ́ ọ̀hún á ṣàwo má tẹ̀ lẹ́nu Alàgbà Gabriel is better than them. aráyé burú ó ń ṣe ni ó tún gbà mí kí la ó ti ṣe yìí sí o. olúwa máa ṣọ́ mi mo ti di fún ọlọ́run ṣá.
ṣòro lóore Olúwa máa ṣọ́ mi mo fi di fún Ọlọ́run ṣá. ìrírí ayé ètò ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin Muyideen àti wòlíì alàgbà Gabriel òun la ní ká sọ pé bọ́rọ̀ ọ̀hún ṣe ń lọ yìí nígbà tá a tún wò dáadáa a rí pé wọ́n ti ń tọwọ́ bọ ẹ̀gbọ́n Muyideen lórí o àwọn ará bí òkè ọ̀hún bó ṣe máa ń ṣe nìyẹn àwọn ò rí nǹkan tó dáa àfi bí ikọ́ bàjẹ́ ìwà awọ nìyẹn ẹ̀yin náà mọ́ra yín ẹ mọ̀ wá wèrè tẹ́ ẹ máa ń wù ẹ mọ̀ wọ òṣì tẹ́ ẹ máa ń wù ẹ̀yin náà mọ́ra yín ẹ̀yin ni wọ́n lọ́hùn ni wọ́n bẹ́ẹ̀ ṣe dáadáa ẹ ó bá bẹ́ẹ̀ ò ṣe dáadáa ẹ ó bá àmọ́ ẹ má ti Muyideen kó kọjú ìjà sólórí rẹ o. bàbá máa ń ṣe ọmọ ń ṣe bàbá rẹ̀ lẹ́yìn sọ́ọ̀rì òtítọ́ òun ìyẹn ò ní a má jọ ṣe mọ́ kò tẹ́dà láyé tẹ́ ò jọ wà tẹ́ ò ní ṣera yín o. ènìyàn Olúwa máa ṣọ́ mi mo fi di fún Ọlọ́run ṣá. sáré bọ́gàmù tòní. ọmọ Ádámù àfi bí ṣòro lọ́rẹ́ ṣòro ó tó di pé a mú ìrírí ayé mi wá a gbọ́dọ̀ ṣe báyìí torí tá a bá ṣe báyìí ẹ̀rí ọkàn níjà gbádùn adẹ̀rú òótọ́ a ò sọ àwọn ò kì í ṣe bẹ́ẹ̀ lórí ètò yìí o. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ polówó ọjà ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe followers ẹ máa bọ̀ nílé iṣẹ́ àlùjọ FM ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp number mi 08028394626 bẹ́ẹ̀ ni ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp number wa àbẹ́yìn tẹ́ ẹ wà lórí Apple àbẹ́yìn tẹ́ ẹ wà lórí Play Store ẹ ṣáà rà tẹ̀ síbẹ̀ àlùjọ FM lórí Play Store yín ẹ download ẹ kẹ́ ẹ máa gbọ́ wa ẹ máa gbọ́ ní lọ́lọ́kùn òjọ̀kan àtàwọn ètò wa ẹ máa gbọ́ live and direct níbẹ̀ lórí YouTube wa àlùjọ FM àlùjọ FM TV lórí TikTok wa lórí Instagram wa ẹ máa follow wa. ọmọ Ádámù àfi bí ṣòro lọ́rẹ́ Olúwa máa ṣọ́ mi mo fi di fún Ọlọ́run ṣá. máa ṣọ́ mi. gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́wọ́ kàyéfì tẹ́ ẹ fẹ́ sọ àbẹ̀lẹ́rọ̀ tó jẹ́ wípé ẹ ń wò gbà ọ̀rọ̀ yìí tá a bá gbé wá sọ́dọ̀ iléeṣẹ́ àlùjọ FM ẹ̀wọ̀n àbá wa sọ sáyé ẹ pè wá lórí nọ́mbà wa ìyẹn lórí WhatsApp nọ́mbà wa 08028394626. aráyé burú ẹgbẹ́ aráyé. àbí wọn tó ẹgbẹ́ wọn ti yàn jẹ́ báyìí kan fagídí bá ọ lò pọ̀ àbí wọ́n fagídí gbalẹ̀ lọ́wọ́ rẹ àbógun bàbá rẹ ló gbà tó o bá ti lẹ́fídẹ́ǹsì tó yè kóró wọ́n mi sọ̀rọ̀ lórí WhatsApp number 08028394626 a lè tò rírí ayé nìyẹn a máa gbé gbogbo ẹ̀ wá. gbogbo ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì àbí ìṣẹ̀lẹ̀ tó bẹ́ gbọ́ wọ́n rí ọmọ làkejì jẹ́ orí ètò ilé ti máa gbọ́. ọlọ́run ọba mi yóò máa ṣọ́ gbogbo wa. Síkírù Àyìndé lèmi ń jẹ́ ọmọ Adékọ́lá ọmọ òkúdọ́gì ọmọ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ mmalẹ̀ àfẹlẹ̀jà ọmọ àṣàlẹ̀jẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni tí òróbìnrin rí bí ogún bí ọgbọ̀n àyàwó ń bẹ ńlé mo máa ń sọ fún yín pé àwa kẹrin ní Kòròdú tiwa ní. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń wò mí tá a ti jọ bẹ̀rẹ̀ ètò yìí ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di láṣẹ Elédùmarè. ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe jíngù àbẹ́yìn tẹ́ ẹ fẹ́ polówó ọjà ẹ kàn sí wa o iléeṣẹ́ àlùjọ FM iléeṣẹ́ alálùbáríkà tọ́lọ́wọ́n bá mi yọ́nú sí ibẹ̀ láti ń kí n pé à ń lọ lónìí a tún ń bọ̀ lọ́la láṣẹ Elédùmarè. kọ́fọ́ra lójú o àtàlọ́ fi sẹ́nu àfi kélé tó máa rìn pa mi. yá mi let put mouth mo kí yín o mo ẹ̀ṣẹ̀ ń rí kọ́mẹ̀ǹtì yín ni. àmì kìlà ọtí. ẹ jẹ́ àdọ́dọ̀ wọn tiwa tó ń wò wá. Olúwa máa ṣọ́ mi mo ti di fún. yàwó Ọ̀nàbánjọ akínyìn o wọ́n wò wá lórí live Facebook direct lórí Facebook ló ti ń wò wá. Olúwa máa ṣọ́ mi mo ti di fún Ọlọ́run ṣá. bọ́dà ọ̀kan làwọn àwọn náà ń wò wá wọ́n kí wa wọ́n ní a kú iṣẹ́ ọpọlọ. ènìyàn rẹ̀ dá kó má ṣe bínú. Prince Adémọ́lá
wọ́n kí wa dáadáa wọ́n lọ́ máa dé kọ́lá you are well done thank you sir àdúpẹ́ lọ́wọ́ yín o. ìyàwó bọ́sẹ̀ àwọn náà kí wa wọ́n ní we miss you thank you ma ẹ ṣé gan ni ma. lọ́wọ́ àlórí kiri ènìyàn olúwa máa ṣọ́ mi mo ti di fọlọ́run ṣọ́. Abba network àrọ́wọ́ ọ̀tọ̀ wọn náà ń kí wa lórí ìkànnì yìí ẹ ṣé gan ni. Adénìkẹ́ Adéyẹmí àwọn náà ń kí wa wọ́n ní Mr. Alujo we love you so much ọlọ́wọ́n ọba ò ní gbàgbé ẹ̀yin náà ẹ ṣeun gan ni yẹn lórí Facebook kò ní wó àwọn tó ń kí wa láti orí Facebook kò nìyẹn bó ṣe ń kí wa lọ́wọ́lọ́wọ́ àwa náà gbọ́dọ̀ máa kí wọn ká tó kò lórí ìkànnì. Let's put mouth àwọn náà ń kí wa wọ́n fi lógo lọ́ọ̀fù wọ́n fi ràn sí wa wọ́n lọ́wọ́ ń gbádùn ètò wa kò ní bàjẹ́ fún yín. Esther Olúwatóyìn ìyá wa nìyẹn wọ́n ní Àlùjọ FM màá mò ń jẹ́ yín gbèjègbèjọ ẹ ṣeun gan ni mà bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi lèmi náà nífẹ̀ẹ́ yín ẹ ṣeun gan ni. Anikọ́kí wa lẹ́yìn o ẹ̀dùn ló fi sọ́wọ́. Gbogbo ẹ̀yin dẹ́ ẹ máa wò wá tá a bá kúrò lórí ìkànnì yìí àdúpẹ́ lọ́wọ́ yín o tẹ̀ tí ń rówó tẹ̀ ẹ̀ fi ń ra dátà tẹ̀ ẹ̀ fi ń wò wá àgbà náà ò ní wọ̀ láṣẹ Elédùmarè. àwọn fọ́nà ọmọkànnà àlíà òkè òkè lẹ́ẹ̀ máa lọ o síkírù lèmi jẹ́ o Àyìndé ọmọ Adékọ́lá ọmọ òkùdú ọ̀gá ọmọ ìlú kúmẹ́dẹ́mẹ́dẹ́ mmalẹ̀ àfẹlẹ̀jà. mo ń pin lórí ètò ìrírí ayé ètò ní wípé à ń lọ àtúnbọ̀ wá láṣẹ Elédùmarè. láyọ̀ ó dàárọ̀ ó dàárọ̀. mo fi di fọlọ́run ṣọ́ lọ́wọ́ alárùn ká ọmọ Ádámù àfibíṣòro lọ́rẹ́. ènìyàn rẹ̀ dá kó má ṣe bínú torí ẹni abínú gbígbání wọ́n sọ̀rọ̀ àná ti bá mi kójúmọ́ tó mọ́ wọ́n bá rí wọ́n tún ṣojú ayé àfi k'Ẹlẹ́dùmarè gbà ní lọ́wọ́ ẹni tá a ṣe tó ń lépa ẹni kiri. Èdùmàrè gbà mí lọ́wọ́ àlórí kiri ènìyàn olúwa máa ṣọ́ mi. Golden Eden Cosmetics. Beauty is in the skin. To maintain a natural elder glow, you need to start your day with a good skincare routine because beauty is about being comfortable in your own skin, and that is why you need Golden Eden Cosmetics. Flawless skin starts with a flawless skincare, which is why you need Golden Eden skin products which are NAFDAC approved, 100% purely organic, carefully formulated to gently treat and prevent cellular discoloration with no exposure to harmful cancer-causing chemicals in our cosmetics and cleaning agents. Amongst our transformative skin products and services, which comprises of active ingredients for unparalleled skin brightening and hot chocolate skin balance with no negative side effects, is Body Glow Cream, Super Half-Cast Whitening Cream, Face and Body Scrub. More so, Golden Eden Knuckle Treatment Cream deals with removal of stubborn knuckle dark spots, sunburns, wrinkles. Discover the miracle of crystal clear Golden Eden facial cream products that eliminates the appearance of pimples, rejuvenates and renew aging skin, and restore skin radiance, such as Anti-Pimples Face Cream, Half-Cast Whitening Full Kits, Body Wash and Whitening Cream. Do you know your hands and legs age as fast as your face does? When we neglect our hands and legs, we leave them open to dehydration and pigmentation. So you need Golden Eden Pedicure, Manicure Cosmetics and waxing for hair removal with no chances of irritation and skin damage. So you see, Golden Eden Cosmetics is your #1 cosmetic products manufacturer and dealer in all kinds of skin products. Now hurry up and visit Golden Eden Cosmetics today at our office, which is situated at #6 Akinyele Close off Oremeji Street by Bayo Hospital, Obawole Ifako Ijayi, Local Government, Lagos State, Nigeria. For more enquiries, skincare consultations, and to place order, visit our Instagram page via our Instagram handle GEC_cosmetics or our Facebook page via our Facebook handle, which is GEC Cosmetics. Please call our office line on 081-016-92969 or message us on WhatsApp via our WhatsApp numbers +447-979-260-453 or 081-016-92969 or 070-492-12777. Golden Eden Cosmetics, your #1 cosmetic product you can trust.